Ẹ káalẹ́ o, àkùṣe látòórọ̀ Ìdùmarè yóò dé gbọ̀njọ́ aládé. Ìròyìn àṣàdédé sójú ìròyìn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Ayọ̀mídé Ògúnkànbírú kò níròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn dókítà ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ìṣègùn ti jáwé lé ìyanṣẹ́lódì tí wọ́n pinnu láti gùnlé káàkiri orílẹ̀-èdè tí ó yẹ kó bẹ̀rẹ̀ ní òní ọjọ́ Ajé ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí. Ìpinnu yìí tẹ̀lé ìpàdé tuntun tí ẹgbẹ́ náà ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ níbi tí ẹgbẹ́ dókítà ẹ̀ka àríwá àárín gbùngbùn ti kéde ìdádúró ìyanṣẹ́lódì lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn aṣojú ìjọba. Wọ́n sọ pé ìpinnu yìí jẹ́ àǹfààní àwọn aláìsàn nígbà tí ìjíròrò sì ń tẹ̀síwájú. Moses Kúyẹ̀ ló jábọ̀ ìròyìn. Iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti gbé ìlànà kan kalẹ̀ láti jẹ́ kí wọ́n túbọ̀ máa múra síṣẹ́ àti láti jẹ́ kí wọ́n tún tètè máa kojú ìṣòro ààbò orílẹ̀-èdè, ṣùgbọ́n tí ìlànà náà yóò fi àyè gba ìbáṣepọ̀ àgbáyé àti láti mú ìdàgbàsókè bá àwọn ìjà ogun àti irinṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè láti lè dín àkókò ìdáhùn pàjáwìrì kù. Alákòóso iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè ló jẹ́jẹ́ ọ̀rọ̀ náà níbi àpérò tí orílẹ̀-èdè ṣe gẹ́gẹ́ bí apá kan ayẹyẹ ọjọ́ àti ìrántí ọmọ ogun tí yóò wáyé ní ilé ẹ̀kọ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá. Ọlájídé Bello jábọ̀ ìròyìn pé àkórí àpérò náà ní dídáàbòbò ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ ogun àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Ìdílé ọba Àfùṣẹ́gun àti ó jẹ́ ìdílé tí ọba kàn láti pèsè Àwùjalẹ̀ tuntun tí Akilẹ̀ Ìjẹ̀bú ti yan àwọn ọmọ oyè fún ipò ọba. Àwọn ọmọ oyè tí wọ́n yàn ni yóò ṣàfihàn rẹ̀ fún àwọn afọbajẹ fún ìyàn kẹyìn gẹ́gẹ́ bí àṣà àti ìlànà Akilẹ̀ Ìjẹ̀bú. Anthony Gàdún Bankúṣẹ̀ sí gbọ̀ngàn Bistro Ìjẹ̀bú Òde níbi tí ayẹyẹ náà ti wáyé. Jábọ̀ ìròyìn pé ètò náà lọ ní ìrọwọ́rọsẹ̀ tí kò sì ní kọnukọ́rọ̀ pẹ̀lú àlàáfíà. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ètò yíyan Àwùjalẹ̀ tuntun tí ìgbìmọ̀ tó ń rí sí yíyan Àwùjalẹ̀ ṣètò kó àwọn ọmọ ọba ọkùnrin àti obìnrin ìdílé ọba Àfùṣẹ́gun àjọ tí àwọn ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ṣiṣẹ́ àmójútó ìlànà yíyan náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìdílé ọba Àfùṣẹ́gun Ọ̀túnba Abdulateef Oyèmí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìdílé ọba náà fún sùúrù àti ìfaradà tí wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ètò náà. Ó sì fi dá àwọn ìdílé lójú pé wọn yóò gbọ́ èsì ayọ̀. Ọ̀túnba Oyèmí tún ṣàlàyé síwájú lórí àwọn tọ́nisọ́nà fún yíyan sípò Àwùjalẹ̀. Kò ń ṣe political campaign o, kò sí bí a ti máa pàtẹ́wọ́ mẹ́ o, kí ẹni tó bá ti sọ́kọ lágbájá wọ́n ti mú ìwé wá, ẹni tó bá fẹ́ nominate á dìde àgbàmọ́ gbogbo èmi lágbájá kọ́ mo nominate o, ẹni kéèkì á dìde èmi lágbájá kọ́ mo second ẹ̀ o tọ́ síbẹ̀ ni. Ọ̀túnba Oyèmí ṣàfihàn ìtẹ́lọ́rùn rẹ̀ ní ìparí gbogbo ètò yíyan yìí, ó sì ṣàlàyé gbogbo ohun tó kàn lẹ́yìn ètò náà. Ènìyàn 75 ni wọ́n fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sí ìtẹ́ náà. Pẹ̀lú àṣeyọrí ètò yíyan yìí, ìrètí wà pé yíyan Àwùjalẹ̀ tuntun láti ọwọ́ àwọn afọbajẹ yóò wáyé láìpẹ́. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwuyì ṣàtúpalẹ̀ ìròyìn náà. Wọ́n ti ṣàlàyé pé ìpèsè owó fún agbésùmọ̀mí jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tó ń ṣe ìgbélárugẹ fún agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè. Ilé ẹ̀kọ́ ààbò orílẹ̀-èdè ti ṣètò ẹ̀kọ́ ìlànà gíga kan lórí bí a ṣe lè dojúkọ ìpèsè owó fún àwọn agbésùmọ̀mí àti bí a ṣe lè mú ètò ààbò agbègbè lágbára sí i. Ẹ̀kọ́ náà ṣàmúlò ọgbọ́n òye ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn amòye ètò ààbò àti ṣíṣe ìmúlò ìlànà ààbò láàrin orílẹ̀-èdè láti lè dènà pípèsè owó fún àwọn agbésùmọ̀mí. Ismail Musa ló jábọ̀ ìròyìn. Ọdún mẹ́ta lẹ́yìn ìdìbò gbogbogbò ní ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ náà sì ń dojúkọ ìjàkadì òṣèlú àti ìjà agbára láàrin àwọn olóṣèlú tí èyí sì mú àyípadà ìṣàkóso rere sí ìfẹ́ ara ẹni. Bí àwọn aṣáájú olóṣèlú ṣe ń tẹ̀síwájú ní ìjà fún ipá àti ìtẹ́wọ́gbà wọ́n lo àwọn iléeṣẹ́ ìjọba àti àwọn ọmọlẹ́yìn wọn láti fi mú kí agbára wọn pọ̀ sí dípò ṣíṣe àǹfààní fún gbogbo aráàlú. Àwọn amòye àti onímọ̀ nínú òṣèlú ké pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó gbé ìgbésẹ̀ tó lágbára láti mú àlàáfíà padà sí ìpínlẹ̀ náà. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún ti àṣà lónìí kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbírú kò ní ìròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.